Africa Content TV. Wọ́n mẹ́rin bá ń dàgbà lójú ẹ̀mí ẹni o. Ọpẹ́ ló tọ́ fọlọ́ wọn bá òun Àlàbí mi Pasuma Àjíbọ́lá súnmọ́ bí. Mo kò sọ fún Jíbọ́lá ayé àwọn ọmọdé ìwé lélẹ̀. Mo kò sọ fún Jíbọ́lá pé àwọn ọmọdé ìwé. Pàṣí ìwò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Torí yóò ní tó pẹ́ lọ́lọ́hún sátìmí o. Wọ́n ló ní tọ̀hún padà kò dojúrú. Àjíbọ́lá ọmọ ìyàwó Ànábì Àjíbọ́lá. Abdulwasi wàhálà abíadé. Ìyàwó Ànábì wá sí ìwádìí púpọ̀ lọ́dọ̀ tiẹ̀. Gbogbo ẹni bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ló bá fún Muhammadu oníṣẹ́ ńlá. Torí táwọn wá dúró lórí òtítọ́ o tí ó bá ká ṣe ebèlè tá a ṣe àgbèsí o. Ẹ pàánù pọ̀ kẹ́ ṣàdúrà fún Àlàbí mi Pasuma Àjíbọ́lá. Ọlọ́run fẹ́ máa ṣe ṣèbémi náà rí Àjíbọ́ ẹni táwọn pẹ́ kọ́ lè fa àgbo tó ṣe fẹ́ tó kọ́lé alárinrin Àlàbí Pasuma ó ṣe Ọlọ́run wọn bá ṣe Pasuma náà rí òkúnlé gan. ọmọ àṣetòkè ọmọ yín fẹ́ ṣe 40 years on stage máa ò pé bàbá mi gbọ́ má ṣe bẹ́ẹ̀ tí bàbá mi bá ṣe ń bẹ̀ òun 40 years on stage àwa la ṣe ẹ̀yin náà lè ṣe 40 years birthday pass 40 years birthday yà ẹ̀yin lè ṣe 40 years birthday pass so ẹ̀yin náà lè ṣe 40 years láyé báyọ̀ wá bí bẹ́ẹ̀ ni màmá ẹ̀yin náà lè ṣe 40 years ọ̀sẹ̀ ní Pasuma wọ́n gbọ́dọ̀ rí bàbá lórí ìjókòó ọmọ rẹ̀ gbé ń ṣe gan bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ rí bàbá jókòó ìgbóná pàpànù kébé ìtàkùnkùn. òde tó tún wá mo ní ẹ fọmọ ìṣẹ́jì rẹ̀ yóò gba sẹ́jì rẹ̀ lórí di lọ́wọ́ ọ̀gbìn pàṣẹ ọgbà sẹ́jì rẹ̀ ọgbà sẹ́jì rẹ̀ lọ́wọ́ ọ̀gbìn mọ́ ọ wá bí tí ń ṣe nǹkan náwó o tó ṣe bá kábẹ̀ lọ́wọ́ asílẹ̀ ń bẹ̀ wọ́n o tó dé ọ̀tún wá lóò mọ́ rí ọ̀tún mú wa fún bàbá o mú nǹkan àgbà wá ọgbà lódìdí lọ mo pọ̀ lódìdí. Èmi nìkan kan mo wá mo ní bàbá nígbẹ̀jọ́ mo wó lọ mo pàdé ọlá àti ìlànà she boy nice okay a tough son next to man 40 years on stage from my godfather kì í ṣe kéré ní o Alhaji Àlàbí Pasuma wonder 40 years on stage I will be there to perform God bless you. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ìbọ́lá tí wọ́n ti rò pín pé kí ni ilé bá wọn jẹ́ ní ọmọ òpàdà torí táyé fọwọ́sà pé ìwọ́n náà. Yeah, well done everybody. It's my father's 40 years on stage and we invited the general public to come felicitate with us. It's been a long journey for my father and you know, we're here. Pasuma wonder 40 years on stage. Trust me, it's gonna be a bomb. Can you see? Bamura Hall. It's massive, you know. Pasuma wonder. Father, mentoring. Yeah. What's it far? Come on, people, let's enjoy it together. It's gonna be a mad run, trust me. Yeah, I'm gonna share it. What's it far? Hopefully someday we celebrate 40 years on stage as well. We say I'm gonna have it right away. Alhaji, I wish you the best of the best. No evil shall befall you. Keep winning, Babami. I remain loyal to your government. God bless you, Father. And
You can call me small doctor, Akejo, Dala, oh yeah, teacher. Yeah, right away.